ìtàkùn tó ní kẹ́rìn mọ́ gòkè tòun tẹ̀rín nígbó wọ́n jọ ń lò gbà wọ́n jọ wà tòun tẹ̀rín nígbó ìtàkùn tó ní kẹ́rìn mọ́ gòkè tòun tẹ̀rín nígbó ni wọ́n jọ ń lò gbà tán jọ wà tòun tẹ̀rín nígbó. ọ̀rẹ́ mi rè Àlàbí olóhùn. ọjà yẹn ṣe àwọn apárí tí o ṣe é ṣáàgùn sí. ojú eléèrè ojú bí wọn. ṣe pẹ̀tí kò máa ń bèlú. làkúṣà bàbá ńlá ìwọ nu. kéńgé nu. alábàjá bó ti wà yìí ọmọ. ìbí ọ̀nà ní pé kí ni. kí mo ṣe àwọn. mo ṣàlè fọkàn. àwọn ìfọkàn ìké gbéyàn ó ti ń bá fi ajá rẹ̀ sí kó tó gbéyàn. kíní tó fi ń gba náà fóònù rẹ pẹ́. power bank nù olùdájà rẹ̀ òṣùpá gangan náà ń pè léyìí ní Yorùbá ń pè àwọn ilé ìbò rẹ̀ náà ń pè ní ring light. iná rẹ̀ múlẹ̀ débi pé ní ìmọ̀ tẹ́nà gbogbo òru lónìí kan bó ti wà yìí tó o bá gbé sókè báyìí tó o bá tẹ iná rẹ̀ gbogbo òru ló ti yẹn kíkálukú máa múná yìí máa ń ṣáàjì gan kò sí tí yẹ ṣáàjà. ilé iná. ring light ni. bó ni wọ́n wá sí wá rí. mo rà á ní o kì í ṣe torí nǹkan kan ni pé mo fẹ́ ká ṣe fídíò fún Saheed Òṣùpá Akórèdé ọba orin òní ní ìṣọjọ́ òbí. Àyìnlá ló wí o kí ló sọ. mo ti mọ̀ pé kí n kọ́ ọmọ ìgbọ́ ni ọ̀ṣadé gbé. òní lọ́jọ́ òbí Akórèdé. Ọlọ́run bá ń gbọ́. Akórèdé máa ń dẹ́tọ̀ bàbá mi ìdẹ́tí ẹ bá ń jákó mọ́ mi kan wo ní báwọn porí ọba síbi. Àyìndé ní ń pè ní Àyìnlá o. Olúfimọ́lé lọ́dún. mo fọ lọ́wọ́ bá búra sí. olórí oko tuwálé. àyíbá. ìdẹ́tí ẹ bá ń já o bàbá mi mọ́mí kan wo ní porí ọba síbi kódà bí ó bá sórí adélé. àti ẹ̀tọ́ bẹ̀ láti sọ̀rọ̀ ọba lẹ́yìn. Akórèdé máa ń dẹ́tọ̀. Kìnkì ọba orin. ọba gbọ́ kẹ́ńgẹ̀. Máa gbọ́ mi lásìkò yìí ní gbogbo ibi tó bá wà níbẹ̀ bó sì gbá mo fẹ́ kẹ́lẹ́dà rẹ mọ ohun tí mo fẹ́ sọ yìí. Àyìndé ní pè ọ̀hún. Ọba orin kìnkì. máa pè é. Àyìnlá Sàhíìdì tí gbogbo akọrin bí ẹni láyé ẹkú ọdún ẹkú ìyèdú Olódùmarè oníjẹ ká gbogbo sọdún. tẹ́lẹ̀ dákọ̀ ìṣàmì rẹ̀. ọdọọdún ni lásán lógún. ọdọọdún ni. ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀n. òdodo ọ̀rọ̀. ẹ bá sọdún tèyí ẹ ó ṣe tẹ̀mí sí ni àgbógbó fẹ́wù sókè ni wọlá Muhammadu tí jó sẹ́lá. ó ṣẹlẹ̀ lẹ́wọ́lẹ́wọ́ ìṣẹ̀lẹ̀. olúwo ìjẹ́ ọmọ rántí rẹ̀ bí òjò. ilé rẹ̀ nù. Àyìnlá orí rẹ̀ ní ike sí. máa pè é. ọmọ rántí rẹ̀ bí òjò. ọmọ àṣàjà padà fún ẹni wọ́n jẹ sòkúrò olúwo ìjẹ́ ọmọ rántí rẹ̀ bí òjò. wọ́n sọ̀kalẹ̀ dá. wọ́n torí òye mọ̀rẹ́lẹ́ wọn jọ sí. tẹnumọ́. àwọn ajá wọn fún mi jẹun o róye bẹ̀jẹ̀ nínú ilé bàbá tóbi Olúyọ̀lé ni ọmọ àjòrò sùn. Òṣùpá ló ń pè yìí. ọmọ ajẹ gbígbẹ mọ gbọ́. Saheed bí. ọmọ ajẹ bímọ karahun ọmọ àfi karahun bífọ́rì mọ ọmọ àfọ̀dẹ sọkò sọjà. Akórèdé ló ń pè. òun lọmọ ológbòdò tó lè eégún ṣeré. ó nìkan ní. Iwájú ológbòdò ìgbà eégún ni ẹ̀yìn ológbòdò ìgbà eégún níbẹ̀. wàláyé ọ̀parọ́. ọ̀tún ológbòdò okun fẹ́gún. bó ti rí nù. bẹ́ẹ̀ náà ni òsì ológbòdò tó rí òun eégún bẹ̀ níbẹ̀. ta ni ọ̀pọ̀. owó òkè owó ìsàlẹ̀. wọ́n rí bí wọ́n gbẹgbẹ́ eégún sí máa lé bàbá tó bí ọmọ ọmọ eégún sí máa délé ọkọ ni Olúyọ̀lé ọmọ Oṣùn. ọba oníṣọ́ ń gbọ́ o. eégún ní mẹ́fà ní àrólú. mo fi òbèrè kí ló ṣe tóbìnrin o máa wo pàkàrọ̀ ní mẹ́fà nígbà yìí. ìdàkùn kí ló dé tí o máa wo. èkú ṣe méje mo lò ó gbólé sádọ́n pín. bútúbútú lọ lò. àwọn aṣọ egúngún ṣe lù ká láàbí àjèrè. ọmọ àgbọ̀ sásà mọ̀mọ́ sani mo ó borí oṣù ká ọmọ àgbọ̀ yàyà mọ̀mọ́ yà. dàkí ló ń pè o. òkè túlù ní gbọ́ sábà rí. bẹ́ẹ̀ni. ìgbọ́ túlù
níwájú ológun ológun ò kéré ò bẹ́ẹ̀ ni ọ̀sábàrí ò kọjá. Ta ló ní ọ̀pọ̀? ìjọba di ìjọ ọjà. bàbá wọn ránṣẹ́ pọ̀ sábàrí ni ìjọba di ìjọ èrè ni wọ́n ránṣẹ́ pọ̀ lógun. Ṣáìdì fọ́. ọmọ àròlù owó. Tíwẹ̀lì. ọmọ àgbà sámọ̀ ni ọmọ àjẹbí mọ̀ kára wọn máa fi kára wọn bí fọ́ọ̀rì wọn máa fòǹdẹ sọ́kò sọ́jà. ilẹ̀ ìlàsùn ẹ̀jọ̀ ṣáàdùn náà. kí ni. ṣáàdùn náà ṣe wọ́n bí mi sọ ní Àyìndé ó dà pé orúkọ èké méjì náà fẹ́ẹ́ jọra wọn Àyìndá ti ń láyàn. ní ọjọ́ bí. ó ní ọjọ́ bí àgbà tí mo sọ nǹkan fún ọ bonítọ̀ ó ní kókó tí ó gbé mi débí mo fẹ́ kọ́ ọ ṣe òókì tó ṣe wípé ní ọ farabalẹ̀ ṣe fún ni ọkàn gbọ́ pé òní lọ ọjọ́ bí rẹ̀ báyìí dé ọ̀sáré gbé ni. ìyẹn ó wà á dákọ̀ borin mọ́ fi dà lálẹ́ gàràgà. ìyá kéré ni. iye ìjà tó fi dálẹ̀ tí kò já gàràgà ó ti di gùrùgùrù ó ti fi dálẹ̀ rú. ìkíní yìí lẹ́sìn. àpò yìí ti lọ. ìbá tí lẹ́nu ọ̀gbẹ́jáde o ọ̀kadì láì. ilé ẹ̀jẹ̀ ní oyè olóò. ó láti àṣì. sọrí kìíní yìí ṣẹlẹ̀ gangan nu. ó láàbì ṣe fídíò. ó láàbì ṣe fídíò báyìí nísìnyí ọwọ́ ọ̀ṣẹ́dẹ́ ọwọ́ ẹ̀wù tó dáa nísìnyí gbọ́lé ìtọ́ṣe báyìí ní ṣe báyìí pé kìíní la fi ṣe báyìí ní gbogbo ojú owó ṣe lè kété bẹ́ẹ̀. n fẹ́ ṣe kìíní Facebook mọ́ ni sọrí ibi tí ó kù tí mo fẹ́ ṣe Facebook rẹ mọ́. ìfẹ́ ṣe Facebook mọ́ ibi tó kù tí mo fẹ́ lọ nísìnyí kìíní gangan ni wọ́n ní òní kìíní pásíwọ̀dù rẹ̀. ṣé ìwọlé bẹ́ẹ̀. ṣá ìwọlé ń bẹ̀ wọ́n ní 5 lára mo ti rẹ̀ yọ̀ kan. ring light TikTok ló kọ kìíní ọ̀hún. o fẹ́ máa ṣe ní. ó ní àgbáyé ni wọ́n ní òṣùpá 5 rogoṣo ó ní ìràwọ̀ ọbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ti lẹ́yìn ọ̀mùtìrẹ́ ọ̀kan báyìí ṣe ọ̀dàwó mo ní ìtọ́ fún ọ̀kalẹ̀ lẹ́nu dọ̀ ájì ìrajà rẹ̀ ọlọ́run ó sì ń rọrùn. ajá 5 làárà ájì ìrẹ́ ilé náà 5 ring light ajá òṣùpá nù. já ọkọ ṣe léyìn fún náà ká jù sí mbẹ láti lóun náà ń bẹ lórí síkọ ibà níbẹ̀ ní ògán jẹ síjú báyìí nísìnyí. òun náà ń bẹ lórí ibi tó fẹ́ wọ̀. ṣá bàdàbà àdìlọ wíìlì ṣáìdì òṣùpá.